ìjíǹjí tí mo jí mo bérin nínú igbó tí wọ́n ń fẹyín lẹ́yìn kékékékéké mo lérin tí ń fẹyín lẹ́yìn ẹ̀ mọ́ fẹyín lẹ́yìn kékékéké ìjíǹjí tí mo jí lọ́dàn mo bá àwọn ẹfọ̀n lábàtà tí wọ́n ń fìwó lùwú gbàgbàgbàgbà mo lẹ́yìn ẹfọ̀n tẹ́ ń fìwó lùwú ẹ máa fìwó lùwú gbàgbàgbà nítorí pírí báyìí lolongo ń jí ẹnìkan ìbọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ a ò ní kágóńgó ṣèyọkú ọdún yìí láṣẹ Èdùmàrè àmín. Ìròyìn yìí tìjọ Àgùdà ilẹ̀ Yorùbá náà ló tún gorí afẹ́fẹ́ láti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV ìlú Ìbàdàn. Òní ni ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2025. Àlùfáà Paul Aṣáwálé lóníròyìn yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú àwọn kókó inú ìròyìn náà wá fún yín. Orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń di ilé ìgbókùúsí lọ díẹ̀díẹ̀ o. Ta ló sọ bẹ́ẹ̀? Ìdáhùn sí ìbéèrè yìí wà lójú ìwé keje ti Catholic Weekly Independent ọ̀sẹ̀ yìí. Bí náà ni síbẹ̀ sí rí ojú ìwé kẹwàá ti Independent làlàyé rẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́. Ìránṣẹ́ la jẹ́ fún àwọn ènìyàn wa o. Bíṣọ̀bù Agbégúnrìn ló rán àwọn àlùfáà létí èyí nílùú Ìbàdàn. Ṣé ènìyàn òkúkú sùn láàyè ọjọ́ abákú báyìí láàdèrè? Ọ̀pọ̀ àwọn olórí orílẹ̀-èdè, àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti àwọn ẹni bí ẹni ló ń fọn eré Pápá Mímọ́ Francis tí wọ́n sì ń kí pé ó dìgbà ó ṣe. Ojú ìwé kìíní ti The Catholic Herald látèkó lèyí wà lẹ́kùnrẹ́rẹ́. Ìfọnrere àti ìdágbére Pápá Mímọ́ Francis ló kún inú The Catholic Herald ọ̀sẹ̀ yìí. Bí ẹkùn Èkó ṣe ń ṣe mísà ìdágbére fún un, bẹ́ẹ̀ náà ni bíṣọ̀bù àgbà Èkó bíṣọ̀bù Martins ń sọ̀rọ̀ lórí ìpapòdà Pápá Mímọ́ yìí. Ọ̀rọ̀ bíṣọ̀bù wà ní ojú ìwé kẹrin ti The Herald. Ìjọ Joseph Mímọ́ ti Òṣì ṣayẹyẹ 100 ọdún lọ́nà àrà. Ìwé ìròyìn The Chronicler ló sọ bẹ́ẹ̀. Ẹ yé ṣẹ̀sìn lábàṣà mọ́. Bíṣọ̀bù Ọdẹ́tóyìnbó ló ṣèkìlọ̀ yìí fáwọn ọmọ ìjọ Abẹ́òkúta bẹ́ẹ̀. CDA Rock ló gbé jáde sí ojú ìwé keje rẹ̀. Ẹ jẹ́ kí ìgbésí ayé yín farajọ ti Joseph Mímọ́ o. Bíṣọ̀bù Ọdẹ́tóyìnbó ló pàrọwà yìí fún àwọn ẹgbẹ́ ọkùnrin ìjọ Àgùdà bẹ́ẹ̀. Ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà ní sísẹ̀ntẹ̀lé. Orílẹ̀-èdè wa ti ń di ilé ìgbókùúsí lọ díẹ̀díẹ̀ o. Bíṣọ̀bù ẹkùn ìjọ Àgùdà ti Sokoto, Most Reverend Dr. Matthew Hassan Kuka ló pàrọwà yìí síta nínú iṣẹ́ ìkíni kú ọdún àjíǹde rẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà. Ó kọminú sí ọ̀pọ̀ ìwà ọ̀daràn tó ń rinlẹ̀ láwọn ilẹ̀ Áfíríkà káàkiri tó sì ń sọ wọ́n di orílẹ̀-èdè ìsìnkú lọ díẹ̀díẹ̀. Bíṣọ̀bù Kúkà wá rọ ààrẹ orílẹ̀-èdè yìí ìyún ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó jọ̀wọ́ gba àwọn ọmọ Nàìjíríà sílẹ̀ lọ́wọ́ àìláàbò, ìnira àti àìnírètí mọ́ èyí tó ló jẹ́ àgbélébù ibi fún wọn. Ó ní bí a bá wá fi ipò tí Nàìjíríà wà báyìí wé àgbélébù, ńṣe ló dàbí ẹni pé wọ́n kan àwọn ọmọ orílẹ̀-èdè yìí mọ́ àgbélébù òṣì, ìṣẹ́, dàrúdàpọ̀ àti ètò ìṣèlú tó mẹ́hẹ títí ayérayé ni. Nigeria gradually becoming a huge national mob, Bishop Kuka laments. Bí náà ni síbẹ̀ sí rí o. Ìbéèrè tí Catholic Weekly Independent béèrè ni wípé nígbà wo gan ni àwọn ọmọ Nàìjíríà yóò tó máa nítẹ́lọ́rùn pẹ̀lú ohun tí Ọlọ́run bá fi fún wọn náà? Ó ní kò sí ètò sógúndogójì kankan tí a mọ̀ sí Ponzi schemes tí kò ní máa gbá àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó ní wá ó gbá wọn. Àwọn Yorùbá pè ní mo gbé, mo kú, mo dáràn. Síbẹ̀ wọ́n tún já sí ti síbẹ̀. Ó ní Westgate náà ṣe tiẹ̀, Twinkers náà wá,
ultimate cycler náà wá, SAR Funds, Givers Forum, iCharity, Get Help Worldwide, gbogbo wọn ló wá fárí àwọn ọmọ Nàìjíríà. Síbẹ̀ wọn ò tí ì gbọ́n. Ó ní wọ́n ti gbàgbé pé ẹni tí ń wáfà ó ń wófò bákan náà. Ọ̀rọ̀ pọ̀ síbẹ̀, ojú ìwé 10 ló wà, like MMM, like CBS. Ìránṣẹ́ la jẹ́ fún àwọn ènìyàn wa o. Níbi ayẹyẹ ìbùkún fún òróró Christmas ní ọjọ́ Àlàmísì mímọ́ tó kọjá, ní bíṣọ́ọ̀bù àgbà Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrin ti rán àwọn àlùfáà ẹ̀kún Ìbàdàn létí ọ̀rọ̀ yìí ní St. Mary Cathedral Òkèpáàdì. Ó ní ìránṣẹ́ làwọn jẹ́ àti pé gbogbo ènìyàn sì gbọ́dọ̀ rí àwọn bẹ́ẹ̀. Nínú mísà yìí bákan náà ni wọ́n ti bùkún fún òróró àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn aláìsàn pẹ̀lú. Bákan náà ni wọ́n tún ní àwọn àlùfáà tún ṣe ìlérí ìgbọ́wọ́lérí wọ́n tún ṣe. We are servants to our people, Archbishop Abégúnrin reminds clergy. Ènìyàn kúkú sùn láàyè, ọjọ́ abákúbà yìí làádèrè. Ọ̀pọ̀ àwọn olórí orílẹ̀-èdè, àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti àwọn ẹni bí ẹni ló ń fọn eré Pápá Mímọ́ Francis tí wọ́n sì ń kí pé ó dìgbà ó ṣe. Lára wọn ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yún ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹni tó kẹ́dùn ikú Pápá Mímọ́ gidigidi tó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀ ìránṣẹ́ Ọlọ́run, ègbè lẹ́yìn àwọn tálákà àti àpẹẹrẹ ìrètí fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn káàkiri àgbáyé. Ó ní Pápá Mímọ́ ta ọ̀pọ̀ alágbára jì láti hu òdodo mọ́wàá wọn. Tributes pour in from President Tinubu and others for Pope Francis. Ojú ìwé kìíní ti The Herald ló wà. Ìfọn rere àti ìdágbére Pápá Mímọ́ Francis ló kún inú The Catholic Herald ọ̀sẹ̀ yìí. Bí ẹkùn Èkó ṣe ń ṣe mísà ìdágbére fún, bẹ́ẹ̀ náà ni bíṣọ́ọ̀bù àgbà Èkó, ìyẹn ni Bishop Martins ń sọ̀rọ̀ lórí àwọn ẹ̀kọ́ tí ìpapòdà Pápá Mímọ́ fi kọ́ àwọn adarí Nàìjíríà. Ọ̀rọ̀ bíṣọ́ọ̀bù wà ní ojú ìwé 4 ti The Herald. Most Reverend Dr. Alfred Adéwálé Martin sọ pé ẹ̀kọ́ ìwà ọmọlúàbí ni ayé àti ikú Pápá Mímọ́ fi kọ́ àwọn adarí orílẹ̀-èdè yìí. Nígbà tí wọ́n sì béèrè lọ́wọ́ bíṣọ́ọ̀bù nípa pé bóyá àwa Áfíríkà ló kàn báyìí, bíṣọ́ọ̀bù ní yíyan Pápá Mímọ́ tayọ èmi ló kàn tàbí ẹlẹ́yàmẹ̀yà. Ó ní a kò gbọ́dọ̀ mọ Pápá Mímọ́ kankan ní ọmọ ilẹ̀ tàbí ẹ̀yà kan nítorí pé ìránṣẹ́ gbogbo ẹ̀dá ènìyàn ló jẹ́. Archbishop Martins reflects on the passing of the Pope. Ojú ìwé 4 ló wà. Ìjọ Joseph Mímọ́ tí ó sì ṣayẹyẹ 100 ọdún lọ́nà àrà. Ará ilé ránṣẹ́ pààrọ̀ oko síbi ayẹyẹ 100 ọdún ti St. Joseph Catholic Church Òṣì nílùú Ìlọrin lọ́jọ́ 24 oṣù kẹrin ọdún 2025. Bíṣọ́ọ̀bù ẹkùn náà, Most Reverend Dr. Anselm Pendo Lawani, ló darí ayẹyẹ mísà tó síde àjọ̀dún náà. Oníwàásù ọjọ́ náà sọ pé kì í kàn ṣe ìdánúdùn Aguda àti àwọn tó kì í ṣe ìdánúdùn, ẹ má bínú, kì í kàn ṣe ìdánúdùn 100 ọdún ni wọ́n ń ṣe, ṣùgbọ́n wọ́n ń ṣèrántí àwọn akọni wọn nínú ìgbàgbọ́ ẹ̀sìn Àgùdà àti àwọn tó sì wà láàyè pàápàá títí dìsinsìnyí. Ó kí àwọn ọmọ Òṣì kú oríire ẹ̀sìn Àgùdà tí wọ́n tẹ́wọ́ gbà. Ó wá kọminú sí pé láti ìgbà tí òun ti di àlùfáà lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, wọn kò tún tíì fi ọmọ Òṣì kankan joyè àlùfáà. Lẹ́yìn ìsìn, bíṣọ́ọ̀bù wá bùkún fún àgọ́ pẹpẹ mímọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún mọ pẹ̀lú òkúta olówó iyebíye. St. Joseph Òṣì celebrates centenary anniversary in grand style. St. Joseph Òṣì celebrates centenary anniversary in grand style. Ẹ yé ṣẹ̀sìn lábàṣà mọ́.
níbi ìkásẹ̀ nílẹ̀ ayẹyẹ ìfitọrẹ fún bíṣọ́ọ̀bù fún àwọn aláìní ìyún ní cathedraticum tọdún yìí ní Abẹ́òkúta ni Most Reverend Dr. Peter Olúkáyọ̀dé ti pàrọwà yìí. Àkòrí cathedraticum yìí ni wọ́n pè ní ìmúróṣinṣin àti ìgbélárugẹ ìlànà ìsìn láàrin àwọn ọmọ ìjọ Àgùdà, upholding and promoting the liturgy among Catholics. Bíṣọ́ọ̀bù tẹ̀ mọ́ wọn létí pé ìsìn Àgùdà kì í kàn ṣe ètùtù o, bí kò ṣe àkókò ìbọ́lọ́run alààyè pàdé, èyí tí ó ń yí ayé ẹni padà tó sì ń jẹ́ kí ọmọ ìjọ Àgùdà máa gbé gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Ó fi kún pé ìsìn Àgùdà nílànà, ìlànà yìí sì ni gbogbo olùjọsìn àti adarí ìsìn gbogbo gbọ́dọ̀ máa tẹ̀lé nígbà gbogbo. Stop desecrating the liturgy. Bishop Ọ̀dẹ́tóyìnbó. Ẹ jẹ́ kí ìgbésí ayé yín farajọ ti Jósẹ́fù mímọ́ o. Bíṣọ́ọ̀bù Ọ̀dẹ́tóyìnbó ló pàrọwà yìí fún àwọn ọmọ ẹgbẹ́ ìjọ Àgùdà ti Abẹ́òkúta, ìyún ní CMO. Bíṣọ́ọ̀bù ní a mọ̀ Jósẹ́fù gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀, olùgbọ́ràn àti ẹni tí ìgbàgbọ́ rẹ̀ kò yẹ̀. Bí ó ṣe wá jẹ́ pé òun ni alágbàwí àwọn bàbá gbogbo, ó wá yẹ kó jẹ́ àpẹẹrẹ àwòkọ́ṣe náà fún àwọn bàbá gbogbo bákan náà. Níbi cathedraticum ti àwọn St. Joseph Àgbàdo Deanery ní St. Philip Catholic Church Sharpcana Àgbàdo làrọwà yìí ti wáyé. Emulate the life of St. Joseph, Bishop Ọ̀dẹ́tóyìnbó tells Catholic men. Ẹ jẹ́ kí n dánu dúró báyìí ná, kí n má bàa jẹ̀kọ́ tó léegun. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ò tún máa fìrùyọra wa lórí àwọn ìròyìn Àgùdà tuntun. Kò ní rẹ̀ yín, kò ní rèmi oníròyìn yín náà. Èmi àlùfáà Paul Àṣàwálé, ǹjẹ́ mò ń gbàdúrà pé fún yín, fún mi, ire o.